no to wonder, why you wishing dara. I know you want me, how is it happen? If I do the show, we can do the right. I remember what things they love, and now what she sent me off. We don't matter my every day, just to get down to bed. You know it's something so good. Ètò wa Ṣọ́wọ́nyá láti Dayagbola rédíò TV mo ní Baltimore la fi kalẹ̀ sí nípínlẹ̀ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ṣọ́wọ́nyá yẹn rèé o, ètò tẹ́ ẹ fẹ́ gbọ́ Ṣọ́wọ́nyá yẹn rèé, ètò tó tajẹ́gùn láàmú ẹ̀kú àbọ̀ ìlú dún ìlú pọ́ òun ẹnu ẹ̀ kí n gbọ́. Let's go there. Lórílẹ̀-èdè Amẹ́ríkà ẹ má rìn jìnnà o, Dayagbola rédíò TV ní ká ẹ máa bọ̀. Àwọn èèyàn tá a kó sòdí, àwọn ọpọlọ lóríṣiríṣi, àwọn ló jẹ́ kíṣẹ́ yìí kó rọrùn fún wa. Ẹ kú àbọ̀ sórí ètò lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, àti oyún inú àtàsẹ́ẹ̀dí, ní kúkúrú ní gíga, ní dúdú ní pupa ní bòròró ní ẹni àbí kókóyé. Gbogbo yìí mo kí ẹ kú àbọ̀ sórí ètò. Lórí ètò Ṣọ́wọ́nyá rèé o, ó máa ṣá parapara. When we talk of
lọ. Àti Lulu Jackson, I can see you. Welcome to the show. This is Showanya from Dayagbola Radio TV, live from our studio. Welcome to the show. Welcome to the program. How's everything going? Love you, girl. Oh. Ọlárẹ̀wájú Ọlágbèmí mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣé àbíà lẹ́wà ẹ kú ètò. Ọlọ́pọ̀lọ́ ló ń rèé o lẹ́kọ̀ọ́ jẹ́. God, ìwọ. Èmi. Ẹ wo kọ̀ǹkọ̀ tó wá bá kéré fò akẹ́lápá ni o. Ẹyin àbàsídò rèé ọmọ rápálá èé. Ọládẹ́yìndé orí òkè mo rí yín o ẹ kú àbọ̀. Aminatu Òkúnù mọ́mí tí a ẹ kú àbọ̀ sórí ètò. Bó o níṣẹ́ wà Ṣọ́wọ́yà yín ọ̀hún rèé láti ilé Agodo bàbá ló ń ta ẹyin. Ẹsẹ̀ mọ́mí tí a mọ́mí wa Aminatu Òkúnù ẹ ṣeun mo rí yín. Òbésèré rèé Abasido alájàkáṣà ọmọ rápálá. Onídùúmí fún mi lẹ́kọ̀ọ́ mo ti fẹ́ máa sí lò. Nítorí wípé ṣọmọ bọ́ sí kí n pàgò. Ẹ̀yin tó bá mú sí gbòòrò òun lọ sí mápa. Orí tèmi máa gbọ́dọ̀ wọ̀. Báyé bá ti bọ̀, wọ́n láti ìjọba ṣọ́ọ̀ni. Faith Adéọlá Rogers. Faith Adéọlá Rogers mo kí yín ẹ kú àbọ̀. Ṣáàkì alẹ́ wa ẹ káàbọ̀ sórí ètò wa. Ètò yín Ṣọ́wọ́nyá rèé láti Babalọ́ńtà Leisure Studio Dayagbola Radio TV láti gbé jáde. Àbọ̀dí ti pàgò ní ọtí ò ní pàgò ẹ bá mu tí lọ sí bá pa ẹ̀yìn rí gọ́ọ̀mù kó lẹ̀ mọ́nú ògbó gọ́ọ̀mù rí ni gọ́ọ̀mù gan olẹ́gò tó wà nú ẹ̀ ó ṣe wọ̀. Epo. Òjò tó rọ̀ tí ò dá o, mo ṣe fẹ́lẹ́ nù má lè tó
òkò bí mo ṣe kọrin òkò bí mo ṣe dùn ìgbèkígbé òun ní tẹ̀yẹ lóko orí kíkọ́ ní tèmi àjẹ́bí lọ́wọ́ tí mo gbà yìí ó àsọ̀ wá sówó àsọ̀ wá sọ́mọ lórí pé èmi ṣe. eléyìí ló pè ní overthrow ó lóun gbàjọba orin fújì. ẹ̀mí ayọ̀ rápá láti gbàjọba. Àràpálá lòun gbàjọba ó gbàjọba orin wọ́n lọ́rọ̀ gidi ń bẹ lẹ́nu arákùnrin wọ́n ń tẹ̀ bá pàdé one on one wọ́n ló ṣàprápra ó ṣàprópó ẹ̀gbọ́n tẹ́lù yẹn sọ lágbájá ti gbàjọba ìlú ó gbàjọba ẹ̀gbọ́n. Lórí ètò ìṣọwọ́ yá tòní a máa mú tàn kékeré kan wá ṣùgbọ́n ká tó mú tàn yín wá ẹ̀jẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ wà ní ibi bẹ́ẹ̀ ṣe wá láyé yọ sátidé ẹ̀wọ̀ ire ayọ̀ lábá máa bára wa ṣe o a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àtìlẹ́yìn yín mo dúpẹ́ lánàá náà ṣùgbọ́n ọpẹ́ ìpọ̀ jù wọ́n ní bọ́mọdé bá dúpẹ́ orí àná yóò rómi ìgbà ni especially ẹ̀yin tẹ̀ tí ìmú chẹ́ẹ̀kì yín wá wọ́n ní bá dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ mú chẹ́ẹ̀kì yín wá àbí lásán rẹ̀ fún owó ní kókó ni owó ṣe kókó owó ṣe kókó lójoojúmọ́ làwọn machine wa náà ń gbé náà jẹ ṣe pé nǹkan tẹ̀ fi ń ṣe 24 hours owó náà náà ń lò fún so owó náà lè jẹ́ máa rí wa báyìí yé ẹ jẹ́ sáré dọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa náà ń bọ̀. Dayọ̀ Agbọ́lá ni bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé Dayọ̀ Agbọ́lá ni bàbá o alálẹ́ ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé ó ń gbọ́ lẹ́bù bíyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹni lẹ́yìn o Dayọ̀ Agbọ́lá àdókà sí òdìdí kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o Dayọ̀ Agbọ́lá rédíò TV Baltimore, Maryland, ayẹsẹ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agbọ́lá. Gbogbo ayé ló ń gbọ́. Agbọ́lá rédíò TV. You can join us on Facebook at these pages Baba Lonta, Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. Sound and quality production. Baba Lonta Studio is the best. For sound and quality production. Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production.
ultimate in audio. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Àtó bàbá wọ́n gbẹ̀ ìtàn ní bàbá. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé lójoojúmọ́ níyọ̀. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà yìí ètò tó lóyún látọjọ́ ọjà kájẹ́ bùbájẹ́ láti olówó ọjà tàbó ẹ̀pẹ̀ Dayo Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà yìí ètò tó lóyún látọjọ́ ọjà kájẹ́ bùbájẹ́. Ṣọwọ́ yá lẹ́tò tó lóyin ládùn. Ṣọwọ́ yá lẹ́tò tó lóyin ládùn. Ṣọwọ́ yá lẹ́tò tó ń ṣá prápra. Ṣọwọ́ yá lẹ́tò tó ń datẹ́gùn láàmú. Ṣọwọ́ yá lẹ́tò tẹ́ ń gbọ́ lọ́wọ́ láti Dayo Agboola rédíò TV. Aláàjì ẹni sùúrù náà. N ò tí ní ẹ kó iṣẹ́ wọlé o. N ò ní ẹ kó iṣẹ́ wọlé. Mo rí yín o, Aláàjì Sheriff, Aláàjì Táíwò, ẹ kú àbọ̀. Abíọ́nà Làwọ̀ Àbùsáyọ̀, mo rí yín o. Ẹ kú àbọ̀. Aláàjì ẹni sùúrù Aláàjì ọ̀tọ̀ lẹ́ni ẹ̀kọ́ ọ̀tọ̀ lẹ́ni ẹ̀kọ́ ẹ̀yìn ọ̀tọ̀ lórí Aláàjì ọkọ̀ ọ̀tọ̀ ní tán kọ́ gẹ́gẹ́ lẹ́kọ́ rẹ̀ ìkànnì Aláàjì ọkọ̀ ní ẹgbọ́ Press up to dance to my new Fuji cafe. Press up to dance to my new Fuji cafe. I go dance with my studio. Ọlásùnkànmí Àríyìíbí. Me I go dance. Ọlásùnkànmí Àríyìíbí ẹ mọ̀ fún àbọ̀ sórí ètò. Ẹ kú òde jẹ́ ní o, ẹ ṣeun adúpẹ́. I go dance. Orí ti bá bojú wẹ̀yìn tí bá ti láwọn tèmi inú mi adùn ara mi ayágágá. I go dance. Ṣọwọ́ yá lẹ́tò ètò ní ṣọwọ́ yá. Wọ́n ní Babalonta one. Ó ṣe kí ni? Ó ṣá própó. Fuji Cabbage rèé. Mo múre lé ipá mo kàkàkà mo múre bí ọ̀pẹ. Òjò pa mí o má ṣe ọ̀rẹ́ mi, òjò pa mí o má ṣe ọ̀rẹ́ mi. Cabbage rèé. Ọlásùnkànmí Àríyìíbí. Wọ́n ní bàbá you are looking chubby o. Ẹ gbà mí. Kí n gbé àmọ́ tí oúnjẹ mi kùnú. Jẹ́ wí tèmi, owó kì í tọ́wọ́ lọ́rùn.
Ọ̀làtúnkànmí àríyí bí ó ní too much money ẹ gbọ́ owó ní kókó jẹun wípé ní òwò kí tó wò lọ́rùn Fuji Cabbage rèé. Alhaji Síkírù Àyìndé Barrister ọmọ wọn láyẹyẹ nílé Olúbàdàn Rẹ̀mí Hasan orí yín o. Obi Amadi, how are you, sir? Kingsley Obi Amadi, I can see you. Welcome to the show. God bless you. Akérédolú Emmanuel Pastor Akérédolú Emmanuel mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ẹ ṣeun mo rí mọ́mì lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ mi God bless you sir àwọn bàbá tí a nù lórílẹ̀‐èdè Nàìjíríà God bless you bàbá alága dìde láti jó Fuji Cabbage yóò ṣàpòròpò wọ́n ní ògbéra dìde láti jó èmi kò jó èmi kò lè fi wọ́ra yín bàbá tí a Emmanuel Akérédolú wọ́n ní congratulations on your birthday mọ́mí lẹ́bọ̀n Philadelphia same Saturday bẹ́ẹ̀ ni wọ́n wá sílé lọ́dọ̀ mi mo rí wọn sà God bless you. Wọ́n sọ fún mi páwọn ń lọ Philadelphia àwọn àti ìyá Bánkọ́lé wọ́n jọ wá sílé ọ̀dọ̀ mi ẹ ṣé gan ni daddy God bless you. lékè lẹ́bàá ló gbórí wọlé yìí. mo ní ìtàkéṣe kan mo fẹ́ sọ ìtàn kékeré kan mo fẹ́ mú wá o. wọ́n ní wọ ọkùnrin tó bá yẹ pé olùfẹ́yàwó lé tó bẹ̀rẹ̀ sí ní dáa fún ọ. wọ́n ní kó wọ ẹyin ẹ wò
obìnrin tó fẹ́ lójú ọmọ dáa fún ọ. àwọn kan náà tó sọ pé ìwọ tó bá jọkùnrin tó ti fẹ́ yàwó lé tó tún wá dáa fún ọ lọ́nà kejì tí òbí bẹ́ẹ̀ fẹ́ sú ẹ fún ọ. wọ́n ní ọwọ́ ẹ̀yìn ẹ̀ wò obìnrin tó gbé lé ló fà á. ìtàn wa tò ní ẹ̀wò ó máa lébùrì gbàgbó ó máa dá ẹ̀ kó má gbàgbó ọmọ mi lọ. Ìdòwú Skilachi Káyọ̀dé Ìdòwú Skilachi Káyọ̀dé MC wa lọ́jọ́ bẹ́ẹ̀ dé wa nìyẹn o. ẹ ṣeun ẹ kú iṣẹ́ takuntakun. Skila kan báyìí Skila pẹ́ méjì ẹ̀rú bà kejì. ẹ kú àbọ̀ Ìdòwú Skilachi Káyọ̀dé mo kí yín o ẹ kú àbọ̀. ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n. ẹ má ṣe gbóyè lé wọn ọ̀dà. ó dá mi lójú ó ti kì í wá wọn ó ti lè jẹ wọn ó lè ti mọ wọn lára. ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n. ẹ má ṣe gbóyè lé wọn ọ̀dà. àfihàn òkú ó ń ṣe lẹ́yìn ní ẹni. wọ́n ń ṣọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀ kiri. ìbàjẹ́ ènìyàn kò láṣẹ Olúwa dúró. lẹ́yìn lẹ́ ó tẹ̀lé wa. Amos Olúwọlé Ọmọ́túndé JP Amos Olúwọlé Ọmọ́túndé JP Justice of Peace Jerusalem Pilgrimage ẹ kú àbọ̀ ṣáàfíà lẹ́wà ẹ káàbọ̀ sórí ètò wa. mo ní tẹ̀bárọ̀kùnrin tó ń bẹ́ sí ẹ fún tó sì níyàwó lé ẹ wò ìyàwó tó wà lẹ́yìn rẹ o. tẹ̀bá wa rọ́kùnrin tó ń ṣẹlẹ̀ sí nídàkejì tí ò bẹ́ sí ẹ fún tígbà ò lò. ẹ wo ìyàwó rẹ̀ lọ́nà kejì bákan náà. Ìdòwú Skilachi Káyọ̀dé wọ́n ní bàbá ètò ẹ máa bá ètò lọ ká máa tí lọ síwájú ẹ ṣeun pèdèpèdè tó mòye Skila ẹ kú àbọ̀. mo ní arákùnrin kan wà Ajísàfẹ́ lórúkọ rẹ̀ ń jẹ́. Bébí tó kọ́ lẹ́tà sí wa. Ajísàfẹ́ Aláyọ̀ Fọlákẹ́ mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé o ẹ kú àbọ̀ sórí ètò wa. lọ́wọ́ yẹn rèé lẹ́sàn láàmú lọ́wọ́ yìí kó máa lọ lọ́wọ́ ńlẹ̀. bínú bá bí mi mo lè bínú fa lẹ́tà yẹn ya. bínú bá bí mi seriously mo lè bínú fa lẹ́tà yẹn ya. ìyàwó tó gbowó àlè o ìyàwó tó gbowó àlè tó torí ẹ̀rọ kọfí. Bébí tó gbowó àlè tó torí ẹ̀rọ kọfí ó gbowó àlè ó fi rán bùbá lórí ọkọ bá mu àrùnkárùn ló fi jèrè bọ̀ lọ́kọ́ bá lè jáde lóhun gbígbé ẹ bá ń dá sí òun ti dọ́kọ̀ dágbèsè orí ọkọ ló mú mi kọjú ẹ sí mi. jẹ́ kí n rí ọ ìwọ ìyàwó oníṣègùṣe. orí ètò táwọn lọ lónìí kọ́nù ó kàn fẹ́ jọra wọn náà ni. mo ní ọkùnrin táwọn wí yìí alára pé níyàwó rẹ̀ máa jẹ́ ọkọ ń jẹ́ Ajísàfẹ́ ìyàwó ń jẹ́ alára pé iṣẹ́ kí máa tagi kí máa ta pákó lálára pé ṣe Ajísàfẹ́ ń ṣe. ìyàwó rẹ̀ a máa ràn lọ́wọ́ lẹ́kọ̀ọ̀kan. wọ́n ti fẹ́ra wọn fún bí ọdún márùndógún ọmọ ò sí láàrin wọn o. ngbò ó di ọdún méjìdínlógún náà bá bímọ. Ọlọ́run ṣe fún wọn dáadáa ọmọ tán bí
ìbejì náà bí ó yá máa wí pé ó yá káre lé ilé bàbá ẹ̀ orí adé ìyí sùtà ó yá káre lé ilé bàbá ẹ̀ orí adé ìyí sùtà ó yá káre lé ilé bàbá ẹ̀ orí adé ìyí sùtà ó yá káre lé ilé bàbá ẹ̀ orí adé ìyí sùtà ó yá wípé Olúmọlé bá mọ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀. Àjíṣàfẹ́ àtìyàwó rẹ̀ alára pé àwọn mọ̀ sọ̀rọ̀ wọn. Mo ní Ọlọ́run pèsè ọmọ fún wọn. Alhaji Sheriff Alhaji Taiwo wọ́n ní bàbá ló ń dá ẹ pé tó ṣé ọwọ́ ń yá sá ọwọ́ ń yá ẹnu gan yá pẹ̀lú àti àtìlẹ́yìn èyí èèyàn wa tẹ́ wà lórí ètò ọwọ́ ń yá ẹnu ń yá adúpẹ́ lọ́wọ́ thank God bí àṣà ọ̀rẹ́ mi kan adúpẹ́ lọ́wọ́ thank God. Mo ní wọ́n bímọ ṣùgbọ́n wọn lówó Àjíṣàfẹ́ àtìyàwó rẹ̀ wọn lówó wọ́n bímọ wọ́n ṣàṣe ṣe wọ́n bára wọn pé fún ọdún márùndínlọ́gbọ̀n 25 years àwọn ọmọ ẹ̀tú wa ń dàgbà kò sówó iṣẹ́ ò lọ déédéé wọ́n bẹ̀rẹ̀ sí ní tọrọ jẹ lóru ọjọ́ kan Àjíṣàfẹ́ ló bá pè ìyàwó rẹ̀ alára pé wo ó dà pé bí nǹkan ṣe ń lọ yóò yóò wo bó ṣe ń lọ yóò yóò ìyàwó rẹ̀ ní ó yẹ kí n ti pè yín ti pẹ́ kó mọ́ dàbí ẹni pé ẹ mọ̀ wò pé àwọn obìnrin fẹ́ràn owó ni ẹ̀gbọ́n ṣóbì fẹ́ràn owó obì ò fẹ́ràn owó òrùn mọ̀ fẹ́ràn owó ṣùgbọ́n láìka máa náwó. Ọmọ ló bọ̀ wọ́n ti lè jẹ́ gbàgbé ọmọ ẹlẹ́mí ní àti ẹ̀ka. Ọ̀rẹ́ yé mo bá rò. Ayọ̀dẹ̀ bàbá kápátá ọ̀jẹ̀ tí ò bá dákọ̀ mi ṣá. Èyí ò jẹ́ gbàgbé. Ṣẹ́gun ọ̀yẹ́ tún dé. Bọ́ọ̀sì lọ. Yé mo bá rò. Èyí ò jẹ́ gbàgbé. Ẹ̀mí ò dé bá dé. Ẹ bá mi kí lè kí sí. Iye mú kí lọ. Ṣíwájú ní ọdún. Ṣíwájú lè di iná. Bí kò bí sí. Ṣé mọ́lá mi máa kú yẹn? Ẹ bá mi kí mú. Délé Thomas alóyinlóhùn 1 of Uzi Texas. Délé Thomas alóyinlóhùn 1 of Uzi Texas ẹ kú àbọ̀ sórí ètò. Mo rí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ọ̀rẹ́ mi látàyé aládùmọ́lẹ̀. Ọ̀rẹ́ mi láti ìlú Ìbàdàn. Tẹ́ ẹ̀ bá mọ̀ Délé Thomas ló wá kàlù sí wádìí níjọ́ sátidé. Bọ́tímọ̀ gan mọ̀ fóun gbàlejò. Àgbò jìgìjìgìjìgìjì. Àgbò jìgìjìgìjìgìjì. Àgbò jìgìjìgì. Ẹ ṣé o, nǹkan rẹ̀ láwọn bára wa ṣe. Délé Thomas bàbá wípé CEO ní o CEO mẹ́rin. Animọ̀sọ́mọ́ CEO mẹ́rin. Ẹ fẹ́ mọ̀ Délé Thomas Transportation, Délé Thomas Africa Radio TV, Délé Thomas God Assist Band, Délé Thomas Lifesaver Healthcare Incorporative ẹ̀rẹ́ ó kọjá bẹ́ẹ̀. Oyèkọ́lá Adékúnlé mo rí yín o. Wọ́n ní next one. Wọ́n ní à ń bọ̀ o. À ń bọ̀ MMB ń bọ̀ okay. Yes kẹ́. Mo ní gbà ó tó òru ọjọ́ kan. Adéròǹkẹ́ Àjàyí Gold mo lẹ́yìn náà o. Adéròǹkẹ́ Àjàyí Gold orí yín. Ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣàfihàn lẹ́wà. Mo lódò òru ọjọ́ kan.
Àjíṣàfẹ́ bá pè ìyàwó rẹ̀ alára pé bí nǹkan ṣe ń lọ yìí kò yé mi. Ó ní orí búburú ìmọ̀ pógún ọdún kẹ èmi Àjíṣàfẹ́ fúnra mi tó yẹ pé ńgbà tí mo wà lọ́dọ̀ ọwọ́ mi jí sówó Tósìn Adébọ̀gún Akínúbí Tósìn Adébọ̀gún Akínúbí mo rí yín o ẹ kú àbọ̀. Tósìn Adébọ̀gún Akínúbí mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́yá lètò tó ń lọ lọ́wọ́ láti Yàrá Gbọ́lárédíò TV ẹ kú àbọ̀. Oyèbọ́lá Adékúnlé wọ́n ní ẹ kú ètò yẹ́sẹ̀ akú ètò yẹn ń lọ bẹ́ẹ̀. Ó ní owó ni ò sí lọ́wọ́ yìí ọ̀nà wo ló yẹ kí n gbé gbà kò sówó lọ́wọ́ mi ìyàwó ń bẹ ń bẹ owó ilé ń bọ̀ lọ́nà owó mọ́tò ń bẹ ìṣọ́ránsì ń bẹ ṣáàsì ń bẹ ń bẹ bó mo ti fẹ́ ṣe ní Àjíṣàfẹ́ ó ti kiri èmi ọmọ ajakàṣù ẹ̀kọ́ méje gbọ̀hùn èmi ọmọ amúkẹ́ẹ̀dì ẹmu bíi márùndógún ó kiri ẹ̀ lọ́ọ́ kiri ẹ̀ bọ̀. Oyèkọ́lá Adékúnlé wọ́n ní ìjọ wo lẹ fẹ́ ká wá sórí ètò ẹ wò ẹ pè mí tó bá ti di tá bá parí ètò ẹ jẹ́ fún yín nọ́mbà tẹ́ máa pè sí 443-760-8578 ẹ kọ́kọ́ send mi ní text message tàbí kẹ́ send ẹ̀ sí WhatsApp àfi lè mọ̀ pẹ́yìn ni sódà máa fi lè píkì aago yẹn tẹ́ bá pè 443-760-8578 ẹ̀kọ́ lẹ̀ o ẹ jẹ́ pé fún yín lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ pé fún yín lẹ́ẹ̀kan sí ẹ lè repeat ẹ̀ lójú screen kẹ́ ẹ fi lè rántí pé ṣé mo yẹ pé yẹn kẹ́ ẹ repeat ẹ̀ kẹ́ ẹ táàpù ẹ̀ síbẹ̀ sódà ẹ fi lè rántí bí abẹ́ máa wò padà 443-760-8578 443-760-8578 ẹ pè mí lórí nọ́mbà yẹn lẹ́yìn ètò ẹ sẹ́ndì ẹ̀ sórí WhatsApp ẹ máa bá ń bẹ̀ ó lè jẹ́ mẹ́sẹ̀gì náà ni ó máa dọ́dọ̀ mi. mo ní alára pé ló bá dọ́kun ẹ̀ lóhùn ọkọ mi ẹ gbọ́ ẹ̀yin lólówó orí mi ẹ wò ohun tí a bá fẹ̀tọ̀ mú o kò lè bàjẹ́ rárá ohun tí a bá fagbára mú ìyẹn nínú mi lára kókókó ọgbọ́n ni kẹ́ ẹ jẹ́ àbí ṣé o ọkọ mi àyàrá pé tó wò pé ṣé lára àwọn ọmọ táwọn bí yìí ṣàwọn òsínà fìkan ṣògùn owó bẹ́ẹ̀ ìyàwó rẹ ní ẹ mọ̀ sọ́ńdọ̀ lórí ibú baálé mi ẹ mọ̀ sọ́ńdọ̀ lórí ibú àtolówó àti mẹ̀kúnnù wọn náà ló dá gbogbo wọn ẹ mọ̀ bó ṣe rí kó tó rí pé aráwọn ọmọ yìí bí baálé mi ẹ mọ̀ sí báwọn ẹ mọ̀ sí báwọn. ó wá ní ìmọ̀ràn kan mo fẹ́ gbà yín o baálé mi. ilé ayé asọ́mà owó tá ò tí ì ná ọtí tá ò tí ì ṣí sísí tá ò tí ì fẹ́ àwọn tá ò tí ì lọ pa. àbí ṣáyé náà kọ́ ni ayé náà ni. àbí ayé yìí náà kọ́ ilé ayé asọ́mà àbí ayé yìí náà kọ́ ilé ayé asọ́mà ilé tá ò tí ì ná ọtí tá ò tí ì ṣí sísí tá ò tí ì fẹ́ àwọn tá ò tí ì lọ pa. àti ìmọ̀lá wájú lówúrọ̀ Oṣoríire o ẹlẹ́dàá mi oṣoríire o ẹlẹ́dàá mi. Okay. What shall we do today? Today o I will lift up my voice in praise. ó dà What shall I do today? wọ́n wí pé Today o I will lift up my voice in praise. for I know For I gbàm. you are always there for me. Through every nítorí ẹ̀ tẹ́ ń wò mí of my every thought.
lè jẹ́ mọ́kàn náà pẹ́ ni o. To see, no matter what, when success comes, I will praise you alone are worthy, Lord. Ó yí apá ọ̀rẹ́ àṣàwọ̀ṣe yóò dé Bánkọ́lé Paul Olúfẹ́mi àwọn musicologist tó mòye ẹ̀kú àbọ̀ sórí ètò Ruth Ọládé Adéjùmọ̀ mo rí yín o ẹ̀kú àbọ̀ wọ́n ní hello hi lédè ìbò hi bí ẹ bá sọ hello l'Amẹ́ríkà wọ́n ní hi ẹ̀kú àbọ̀ sórí ètò àṣàwọ̀ṣe yìí ẹ mọ̀ lédè Ìbàdàn mọ̀ ń ṣọ̀hún o kò ń ṣèdè Ìbàdàn ni àṣàwọ̀ṣe yìí mo ní alára pé tó ṣe ìyàwó ló bá pe ọkọ rẹ̀ ọkọ mi ẹ jẹ́ ń gbà yín nímọ̀ràn kan ìmọ̀ràn kan ló yẹ kí n gbà yín ṣé ẹ̀ ní wá lọ sọ́nà Èkó ẹ̀ wá lọ sọ́nà Èkó ibẹ̀ làwọn ẹgbẹ́ yín náà ti máa ń rówó wọ́n máa ń ṣòwò ń bẹ̀ o gbogbo àwọn tákọ́lé gogoro sísẹ́yìn ibẹ̀ náà máa ń lọ gbogbo àwọn ẹlẹ́yìn ìkùlé ilé Adéwúre gbogbo àwọn aráàlú Ìlérò ibẹ̀ náà ń lọ o àwọn ti Ṣakí àwọn ti Ọ̀yọ́ àwọn ti Ìbàdàn àwọn ti Èkìtì àwọn tó Oǹdó Ẹ̀gìn onílà méjì lójú gbogbo wọn máa lọ sẹ́kọ̀ọ́ náà ti mékì ẹ o wọ́n lẹ́kọ̀ọ́ náà ní Tinubu lọ ibẹ̀ Tinubu lọ láti Ọ̀ṣun state ẹ̀tún lè wádìí Tinubu ẹ̀yẹ yẹn ti burú jù àyè wickedness àwọn kan ní ọmọ Ìkìrun Tinubu àwọn kan ní ọmọ kiri kan ní ẹ̀yin lẹ́mọ̀ ọmọ Èkó lè bímọ sí àwọn kan ní sọ pé ọmọ Ọ̀ṣun gan là ń bọ̀ dé ẹ̀yin lẹ́mọ̀ àtàwọ̀ṣe yóò jẹ arábìnrin bá ní ṣe ẹ̀rí gbogbo wọn nígbà kú òbí tá lọ sọ́nà Èkó san wọ́n pé ọkọ mi ìwọ náà wà lọ sọ́nà Èkó o ó ṣe yá ọkọ wà wò pé òun ò lọ sọ́nà Èkó alára pé ọlọ́dọ̀ obìnrin lọ́mọ ń sọ ohun ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ ti pé lọ́dọ̀ Èkó òun ibẹ̀ làwọn jàǹdùkú wà o àwọn oníṣẹ́ oró àwọn gúnbẹ́gúnbẹ́ àwọn ìgárá olè àwọn ọlọ́ṣà ọ̀nà Èkó náà wà o Kànmí Sam Túyì àwọn Buhari ẹ̀mọ̀ kú àbọ̀ sórí ètò Kànmí Sam Túyì ẹ̀kú àbọ̀ bóò ni àwọn Buhari nu arákùnrin ó lè yọ ojú rẹ̀ lẹ̀ fún Buhari tó bá ní nínú kó mú Buhari àbí kó mú ara ẹ̀ ó pìfà kó mú Buhari lárákùnrin Kànmí Sam Túyì mo kí yín o Ìjẹ̀ṣà tó lọ fọ́ọ̀tì Haúsá ẹ̀kú àbọ̀ sórí ètò mo ní arákùnrin yìí ó wà discourage ó ní alára pé sọ fẹ́ kí n rèé fún lọ́nà Èkó ni ọ̀nà Èkó làwọn oníjìbìtì wà ibẹ̀ làwọn olè wà ibẹ̀ làwọn bọ́wọ́ náà wà ibẹ̀ làwọn apamọ́lẹ́kúnjayé ibẹ̀ wọ́n kú sí ọwọ́ abẹ́ fi máa lọ bẹ̀ kódà. mi ò jẹ́ gbàgbé títí láyọ̀ yẹ́ mọ̀ bá lọ́lẹ̀ màmá àbèjì lọ́jọ́ sá ó ń fowó wọlé èèyàn tí inú ayé pẹ́lẹ́ yẹ́ mọ̀ bá lọ́lẹ̀ kó fọ́lù mi má bá lọ. ìyàwó rẹ̀ bá dá lóhùn ó ní mẹ́lẹ̀ èkú kí n máa joyè ilé bàbá rẹ̀ ọkọ mi mẹ́lẹ̀ èkú ìjòyè ilé bàbá rẹ̀ ẹ wò ó ẹ lọ túra mú náà ni o ẹ ṣe bí ọkùnrin ẹ fi tú akọ ó yá ẹ délẹ̀ ẹ nígbà ojúmọ́ ọkọ bá tẹ babaláwo lọ ó lọ fowó kan kéèjì babaláwo ní àhá ó lè kẹ̀ kí ló lè ṣe lọ́wọ́ ẹ̀ tó lóògùn lọ́wọ́ ó lè kẹ̀ pé olè á máa bẹ̀rù olóògùn ni wọ́n fún ọ láwọn gbàdí kan wọ́n fún ọ láwọn àwọ̀sọ́wọ́ kan wọ́n fún ọ láwọn ẹ̀fúnpá kan wọ́n fún ọ bàǹtẹ́ kódà wọ́n lè tìrò sí ọ lójú gbogbo bí babaláwo ṣe ń bá Ajísafẹ́ sọ yìí inú Ajísafẹ́ ń dùn ọkàn rẹ̀ ń dùn
àyà rẹ̀ ń dùn tó wọ pé wọ́n lọ sẹ́kọ̀ọ́ wọ́n fojú àwọn olè pa wọ́n fojú wọn kó 13 kó máa ń dógún ń bọ̀ wọn èdè. ẹ̀kí méjì ẹ̀kí sípò túndé mi plus tàbí ọ̀là mi plus ọ̀dà ẹ bá mi káàbí ṣe tèmi látàrí òní pàgọ́ tó fi dáyọ̀ onírọ̀ àwọn ẹ̀sùn yìí àwọn ọ̀dájẹ́sà ní ìfúnmọ́ mi èèyàn tà ṣọ́ èèyàn mi ẹ̀kí ṣọlá 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 ìṣe náà ti kà ó. all the time brother gan ìwọ́dà pam ìwọ́dà ìṣe náà ti kà ó. all the time. èèyàn tàbí ṣe yé mọ̀ bá lóye àbí ṣe èèyàn tà ṣọ́ èèyàn ẹ̀sìn yé mọ̀ kí ẹ náà ti kà ó. all the time. ọ̀làdéwájú ló jẹ́ gba kéètì nìkan ṣoṣo àbòjì ìbílò ìlú ló ṣèkà ojú ọ̀làdéwájú ọ̀làdéwájú. mo ní babaláwo pèsè ìgbàdí ṣàṣà ń gbélé ó pèsè bàǹtẹ́ ó pèsè àlùwò ó pèsè ìtọ́lójú ó pèsè ogun ẹ̀lẹ́ fún ajíṣafẹ́ ó ní kájídẹ́rẹ́ ó padà wá níjọ́ keje o ó ní kórè mú ẹgbẹ̀rún mẹ́ta wá ẹgbẹ̀rún mẹ́ta 3 torsion ni olórí mú 3 torsion náírà wá ajíṣafẹ́ wọ́wọ́ yìí o ó lọ sílé babaláwo ó kówó ìfún babaláwo fájíṣafẹ́ ó fún ní ìgbàdí ìbọrùn ìfúnpá ìbàǹtẹ́ ìró àtoríṣiríṣi olúgbòhùn. ajíṣafẹ́ wò pọ̀ ti gbé agbára mi inú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn agbára ń gùn ló ṣe gàlégàlé ó wá bí òye dágbára wò bí òye dágbára wò ajíṣafẹ́ gbalé lọ ó gbalé lọ ó kó oko àwọn agbára yìí ó kó dání ó dì mọ́ amọ́ra bí ẹ tó ń lọ sógun ó wò pé tóun bá wọlé òun á kọ́ ṣàkàrà ìyàwó òun àwọn ti dalágbára nù digẹ́gẹ́ ó yá sọ fún wọn pé. ìtàkùn tó wá sí ẹni ní àpò ẹ má fàgàbà wé tó lòdòdó ẹ má fẹ̀mí tó kú wẹ́ẹ̀dì tó sí ẹ má fàgàbà wé tó lòdòdó ẹ má fẹ̀mí tó kú wẹ́ẹ̀dì tó sí ẹ sọ fún pé orí ọ̀tá ti bàjẹ́ orí ọ̀tá ti dàrú orí ọ̀tá ti dàwó orí ọ̀tá ti pàyà sábàlábà ti di bèbè sábàlábà ti di bèbè sábàlábà ti di bèbè sábàlábà ti di bèbè agbóhọ́lá ti di araba agbóhọ́lá ti di araba. Adédáyọ̀ ní kí araba Olúọlá ní kí araba. Ókè náà, ó ti dùn mọ́ mi nù ẹ má dá lóhùn òye. Ọlá tó lè mú okun ẹbí ẹbùn káàbọ̀ rí yín o. Ọlá tó lè mú okun ẹbí ẹ̀ Fúnkẹ́ ẹ̀kú àbọ̀ sórí ètò wa. Ẹ wò ó tẹ́ bá wojú aago yín. Aago méjì ó kọjá ìṣẹ́jú méjì lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ kémi ó sáájú àwọn onígbọ̀wé ètò wa o. Ìtura àwọn náà jẹ́ máa rówó náà san. Àwọn náà jẹ́ máa rówó íńtánẹ́ẹ̀tì san. Ẹ jẹ́ ìsáré débẹ̀ yé.
tàbí yóò jẹ́ báwọn bú ẹ. Ẹgbẹ́ mi kí ló ti kí ń kọ́. Àkọsílẹ̀ yẹ́ mo bá ròde yan mi. Èmi ò jẹ́ gbà pé sọ́fẹ́ tọ́fẹ́ ò àkọsílẹ̀ yìí. Ẹgbẹ́ mi kí tún jí ìjìnlẹ̀ pápápá. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó. Rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́nu ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola Adóńtà Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola Rédíò TV. Baltimore, Maryland, ẹsẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Samis Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the pros. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on agbooladedayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Ṣóyá ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola Radio TV. Ṣóyá ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola Radio TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday àtọ́jú ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Ṣóyá ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola Radio TV. Bẹ́ẹ̀ni ṣóyá ni o. Ètò tó lóyin ládùn lórí ọjà kájé bùgbàjẹ́ olówó ọjà tàbí nǹkan ẹ̀fẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Ṣóyá ètò tá a fẹ́ mọ̀ Dayọ̀ Agboola Radio TV. Ṣóyá ni o ètò tó lórí olówó ọjà kájé bùgbàjẹ́. Ṣọwọ́ yá lètò tó lóyin ládùn ẹ polówó ọjà kẹjẹ kájé òbúgbàjẹ o. Ṣọwọ́ yá lètò tó ń lọ lọ́wọ́ ẹ polówó ọjà ẹjẹ kájé òbúgbàjẹ. Ẹ̀yin tẹ́ ẹ bá ti download radio application wa ẹ lọ download ẹ o. Ẹ lọ sórí Google Play Store ẹ̀yin ẹ ṣáà ti táàpù Dayọ̀ Agboola síbẹ̀. Tẹ̀wá ti táàpù Dayọ̀ Agboola síbẹ̀. Ó máa gbé jáde Dayọ̀ Agboola rédíò bẹ́ẹ̀ ni ẹ̀yẹn tápù ẹ̀ síbẹ̀ ẹ lọ lórí Google Play Store ẹ̀yin mọ̀ ẹ lọ lórí Google ẹ̀yẹn tápù Dayọ̀ Agboola agbẹ́ everything tẹ́lẹ̀ mọ̀ nípa rédíò station wa àti nípa wa agbèjáde ẹ lọ lórí YouTube ẹ tápù Dayọ̀ Agboola síbẹ̀ gbogbo àwọn ètò tá a ti ṣe ibi tá a lọ sóde ni o
ibi tá a lọ ṣe MC ni o ibi tá a ṣe fọ́tò ni o tá a ṣe fídíò tá a ṣe àti gbogbo àwọn ètò wà yìí ẹ máa rí bẹ́ẹ̀ lórí YouTube ẹ like ẹ subscribe fún ẹ dákun bákan náà ẹ pàdé wa lórí àwọn pages yìí o lórí Facebook Samis Dayo Agboola Dayo Agboola Radio TV Dayo Agbo Media Diamond àti Baba ló ń ta a wà lórí Twitter náà o a dẹ̀ wà lórí Instagram lórí Instagram ẹ̀yin ẹ lọ sí Baba ló ń ta one lórí Twitter wa ẹ̀yin ẹ check Samis Dayo Agboola mbẹ̀ bẹ́ẹ̀ ni ẹjọ́ ìwà fáwọn ètò tó gbádùn tó kọjá bìbí àpò tó ṣàprápra. Kingsley Obi Amadi, I can see you. Welcome to the show. Exhibit Carry, my dear brother, thank you for showing up on my birthday. I can see you. Mr. Rashid, God bless you. Ṣé wàpá ẹ ṣé. Thank you all. Ẹ wo ìtàn tí mò ń sọ lẹ́ẹ̀kan nínú owó ẹ̀dá kàdárà ní oore. Bàbá sọ pé kò sówó, bàbá sọ pé kò sówó, owó pẹ̀lá pẹ̀lẹ́. Wọ́n bá ní gbọ́rọ̀ mi, ilé ayé sàn mi, ìdí ọ̀gbọ́n alẹ́ o. Ó dé pọ̀ sí i, jáde pọ̀ ní fẹ̀rẹ̀ rẹ̀, olúwa bá ti fẹ̀rẹ̀ rẹ̀, àbùṣe ti bùṣe. Ó dé pọ̀ àròlé ṣámọ́, àròlé ṣámọ́, àròlé ṣámọ́, àròlé ṣámọ́, my enemy no go last o. Àròlé ṣámọ́, àròlé ṣámọ́, àròlé ṣámọ́, àròlé ṣámọ́, àròlé ṣámọ́, my enemy no go last o. Àròlé ṣámọ́, ẹ ṣé ẹ̀ṣí mi sílẹ̀ gbogbogbò ẹ ṣé ẹ̀ṣí mi sílẹ̀ orí tẹlifíṣàn kò lè máa ṣó orí tẹlifíṣàn kò lè máa ṣó. ẹ ṣé ẹ̀ṣí mi sílẹ̀ Adéwálé Ọlọ́lá Adéwálé Ọlọ́lá àwọn bàbá ló ń tá láti Ìbàdàn wá ọmọ wọn láti gidi ọkọ adémi ni bàbá tí mẹ́rin bò ní ẹmọ̀ kú àbọ̀ sórí ètò ṣáàfin alẹ́ wà èlùwà lóde ó pẹ́ bí ẹ̀ṣẹ̀ nígbà bọ́ọ̀lù ni. mo ní nígbà tí arákùnrin yìí tó ti lé babaláwo dé tó kó gbogbo àwọn oògùn ẹ̀ dání ìgbàdí ni o Adéwálé Ọlọ́lá wọn ní Ọ̀túnba Samis Dayo Agboola bàbá ló ń ta wà ẹni ọ̀dà bàbá ló ń ta the counterfeit àbí ó ta sán. mo ní bí àjíyá bẹ́ẹ̀ kó gbó ògùn délé ló bá sọ fún ìyàwó ẹ̀ ó ní mo ti ṣe tán mo ti múra tán alára pé wọ́n mú ọ dání kó o lè mọ̀ bí mo lè lágbára tó nítorí pé òró gangan là ń sọ̀yà ìtàkùn tó bá ní kẹ́rin mọ́ lọ tó ń terin gan ló ń lọ alára pé wò wà á ríran wò alára pé o máa ríran wò àwọn ọ̀fọ̀ kan wà tí bàbá kọ o àwọn ọ̀fọ̀ kan wà tí bàbá kọ ẹ̀fẹ́ gbọ́ ní Samis ń pọ̀fọ̀ kí lọ́fọ̀ gan lédè Yorùbá Èkìtì àdìmọ̀ gbọ́fọ̀ rẹ omi ìpè mo gbọ́ ohùn ẹ mo gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ ọ̀rọ̀ lọ́fọ̀ tẹ́ ẹ bá gbọ́ ògbó kẹ́ tó wà nínú ọ̀fọ̀ náà ọ̀rọ̀ ni wọ́n á ní agbádá ògbúdọ̀ ní pólò sẹ́yìn lágbádá tó ní pólò rí wọ́n á láṣọ òbúra lápò ẹ̀yìn láṣọ òbúra tó lápò rí wọ́n á ní kẹ̀kẹ́ ní rìbáàsì kẹ̀kẹ́ ògbúdọ̀ ní rìbáàsì ọmọláke ní mírọ̀ àwọn kò gbúdọ̀ jẹ́ bẹ́ẹ̀ ní nǹkan tó fi kó ọ̀fọ̀ jọnu wọ́n á ní agogo 2:30 lọ́mọléèwé ń jáde aago 11 náà ń jáde oúnjẹ wọ́n á ní ewédú ló ṣàwọlé ńlá fún wọ́n á nítorí bẹ́ẹ̀ pé gbẹ̀gìrì ló ṣàwọlé àwọn àmàlà wọ́n tún ní ọwọ́ tó bá gbọ́ kéèlè àmàlà ló ń gbé sọ́fun wọ́n á ní ọ̀pọ̀ ọ̀nà ló máa ń sun búrẹ́dì igi náà o wọ́n á ní àbùjáàmù nípa láńpẹ́ ẹ̀bàlẹ́sì àwọn ọ̀fọ̀ yẹn ó kọjá dùkìá fún àwọn nǹkan tó pè lọ́pọ̀ nìyẹn àwọn nǹkan tó mọ̀ pé reality wọ́n á ní Adéwálé Ọlọ́lá ọkùnrin ni ọ̀fọ̀ ló jẹ́ báwọn Adéwálé Ọlọ́lá àrègìdì ló ti wá ọ̀fọ̀ ló jẹ́ báwọn kọ́ àwọn ọ̀rọ̀ tó ń mẹ́kìkì wọ́n á ní president Amẹ́ríkà Trump ní nǹkan tó ń pè lọ́fọ̀ nù
ní ajíjáfẹ́ ló bá ní alára pé wọ́n kọ́ ní ọ̀fọ̀ òun torí pé wọ́n mú ọ dẹ́yìn táwọn olè bá lọ yọ sí wa. Reverend Joel Manson mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Reverend Joel Manson, how are you doing? God bless you. Mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣọwọ́nyá rèé láti Àgbàlá Radio TV. Let's go there. Oníṣìírí kọ́ ló máa rí ní ìtumọ̀ másùn rẹpẹ̀. Abínú ṣe àwà tèmi tọ́pẹ́ mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé àbúrò mi kan báyìí Tupac. Adéwálé Ọlọ́lá ó ní ọ̀gbágbá wà Tọ́kí lọ́mọ bàbá ló ń ta Diamond ọ̀gbáskosko ọbẹ̀ lọ́mọ. Ló bá bẹ̀rẹ̀ ẹ̀fọ́ ló bẹ̀rẹ̀ sí ní kọ́yàwó ẹ̀. Ó ní alára pé jẹ́ kí n kọ́ ẹ lọ́fọ̀ yìí ọ̀pọ̀ tá a máa pè nù táwọn olè bá lè yọ sí wa torí pé wọ́n mú ọ lẹ́yìn kó o lè mọ̀ mú e lágbára tó. Ẹyin ó ní jẹ́ nǹkan ọlọ́fọ̀ yẹn. Ó ní ayéjọfẹ́ ìlú dùmọ̀fẹ́ owó ọmọ tó máa pa fáwọn olè nù o. Ó ní gbogbo ọ̀tọ̀kùn ìlú ló mọ̀ pé ìwà ata òṣùwọ̀n. Ó ní pẹ̀lú ipá ni wọ́n bàtà rẹ́. Ẹ̀yọ́nú àgbà ó ní pẹ̀lú là ń wo díngí mo ní ẹ̀mọ́ rẹ̀ ní. Ó lójú rere là ń ṣíwowó ojú rere ni ẹ̀kẹ́ fi wò mí. Ìyàwó ẹ̀ ní ọ̀bọ̀ ń dá o ìyàwó ẹ̀ lánàá ẹ̀ ó kọ̀ọ̀kan. Ọjọ́ bá pé o wọ́n bá múra ọ̀nà Èkó wọ́n ń lọ sọ́dọ̀ Èkó àwọn olè díẹ̀ lọ jálè láwọn àdúgbò kan lẹ́kọ̀ọ́ ni tán kò sínú mọ́tò tán ń bọ̀ báyìí pàdé Ajíyọpé àti ìyàwó rẹ̀ lọ́nà rèé tán pàdé ẹ̀ lọ́nà wọ́n ti gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n ti gba mílíọ̀nsì èló l'Ajíyọpé fi ṣe oògùn 3,000 kó tó rí 3,000 gan ẹ̀mí bẹ́ẹ̀ bọ́ báwo lè ti gba owó lọ́wọ́ àwọn èèyàn wọ́n ti gba owó wọ́n ti gbẹrù wọ́n ti gba owó wọ́n ti gba so many things. báyìí pàdé Ajíyọpé nù pé arákùnrin náà ó yẹ kó lówó lọ́wọ́ ó yẹ ká gbowó lọ́wọ́ rẹ̀ pẹ̀lú dúró bẹ́ẹ̀ níbo ló ti ń bọ̀ ọmọ oko yá yo ó dẹ̀ pé bóyá rí gidi gan ló tẹ̀ sí ń bọ̀ wọ́n tiẹ̀ wá mọ̀ dúró bẹ́ẹ̀ wọ́n ṣe ta dúró nù. Ajíyọpé tó yẹ kó bẹ̀rẹ̀ ọ̀fọ̀ gbígbọ̀n ló ń gbọ̀n o ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kí wà ló dé ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n Ajíyọpé bẹ̀rẹ̀ sí ní gbọ̀n o ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n o ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n o ó dójú ẹ̀ ìyàwó rẹ̀ ò mọ nǹkan tó máa ṣe mọ́ ńgbà tó kọ ògùn dání ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ìyàwó bò ní ó ti ṣe ọ̀rọ̀ bá dójú ẹ̀ ọ̀rọ̀ di wò mí wọ̀ ọ́ Ajíyọpé bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ló bẹ̀rẹ̀ sí ní gbọ̀n nígbà tí ìyàwó rẹ̀ ọmọ nǹkan tó ṣe mọ́ ló bá borí sẹ́nu orin tí ìyàwó rẹ̀ fi sẹ́nu rèé o ìyàwó ló bá borí sẹ́nu ló kàn forí sẹ́nu lóní. Shake body. Wọ́n jẹ́ kọ́nu Ajíyọpé kan ń gbọ̀n ní ló bá shake body ló ń gbọ̀n gẹ̀gẹ̀gẹ̀. Ẹ wò ó gbọ̀n sí mẹ́mi lé gbọ̀n yẹn lọ ó shake ní ẹ̀rú bá Ọlọ́run ló ní ọmọ ọmọ tọ̀ sára ìgbà ojú ló bẹ̀rẹ̀ sí gbọ̀n.
shake body. Nígbà tí ìyá ṣe ń gbọ̀n láì ṣàjíṣàfẹ́. Make you ring alarm. Shake body. Bọ́kọ̀ ẹ̀ ṣe ń gbọ̀n lọ́nu ló bá ń jó ló ń gbọ̀n. Tí ìyàwó rẹ̀ bá forí yẹ́nu ló bá ní ọkọ mi ṣá máa gbọ̀n bẹ́ẹ̀ bó ti ń gbọ̀n o. Àjíṣàfẹ́ ṣá máa gbọ̀n bẹ́ẹ̀ bó ṣe ń gbọ̀n o. Ṣebí bẹ́ẹ̀ ló ṣe ń gbọ̀n tó fi ń pogógún. Bẹ́ẹ̀ ló ṣe ń gbọ̀n tó fi ń pọ́gọ́gbọ̀n o. Ọkọ mi ṣá máa gbọ̀n bẹ́ẹ̀ bó ti ń gbọ̀n o. Àwọn èèyàn kọ́kọ́ gbọ́ ọkọ̀ òfin. Irú Davido ìwọlélé àdísíkèlì ni ó tún wá kọ́ṣẹ́ pọ̀ ní fáwa. Kí wọ́n fọwọ́ tọ́ra wọn wá ní ẹgbọ́n nǹkan tí ń sọ o. Ó ní kọ́kọ́ ó máa gbọ̀n bó ṣe ń gbọ̀n ẹ̀yìn. Kọ́kọ́ máa gbọ̀n bẹ́ẹ̀ ló ṣe ń gbọ̀n tó fi ń pa ogógún. Bẹ́ẹ̀ ni kó máa gbọ̀n bóyá pọ́gbọ́gbọ̀n. Ẹ dákun ọ̀nà ọ̀run jìnnà o. Ẹ̀yin ọ̀rẹ́ èmi bá tèmi lọ ìyá kankan lùgbẹ́ ni. Ọkọ tún gbọ̀n bẹ́ẹ̀ ìyàwó tún kọrin lọ. Ẹlòmíì tún wò pé ó máa ń gbọ̀n lóòótọ́. Bí o mọ ìkan lùgbónú gbogbo ẹrù tán lọ kó wá. Báyìí fẹ́ rú lẹ́nu o. Lùtọ́ lẹ́dẹ̀ Adéjùmọ̀ mórí yín o. Wọ́n ní ṣọwọ́ yá lẹ́tọ̀. Olóró dé oyè lákin àbúrò mi kan báyìí bó ẹ mọ̀ kú àbọ̀. Orí ètò ṣọwọ́ yá náà láwa o. Dayabola rédíò TV náà ni. Ẹ má gbé kúrò ń bẹ́ẹ̀ ẹ má gbé kúrò ń bẹ́ẹ̀ ẹ wò ó tẹ́ bá wò wá ní ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá sí lórí ètò yìí. Mo ní bọ́kùnrin ṣe ń gbọ̀n rèé. Ó ń gbọ̀n ìyàwó ẹ̀ ló bá ń kọrin kó yà mọ́ gbọ̀n bẹ́ẹ̀ bó ṣe ń gbọ̀n nù tó fi pogogún bó ṣe ń gbọ̀n nù tó fi pọgbọgbọ̀n bó ṣe gbọ̀n nù tó fi lẹ́jọ̀ náà táàmù kúrò lórí pírẹ́sidẹ̀ntì bó ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n nígbà tí wọ́n bá ṣe fẹ́ ṣe táàmù kẹta bó ṣe gbọ̀n nù tó bá ṣe fẹ́ fi sá kúrò ńbẹ̀. Gbígbọ̀n ní ló gbọ̀n tó yẹ pé Fáyọ̀ṣe fi sá lọ tó fi sá lọ ń gbà wọn gbígbọ̀n tó gbọ̀n tó ṣe ṣe kíní kan a ò pé ẹ̀yìn tó bá gbọ̀n bó wà láwọn ṣe jẹ́ arákùnrin ọba tàwọn jẹ́. Mo lè sọ fún yín pé àwọn olè yìí wọ́n ti lọ gba owó lọ́wọ́ àwọn èèyàn millions wọ́n ti lọ gba ẹrù wọ́n ti gba sọ́mẹ́nìtì wọ́n kó nu mọ́tò wọ́n kó lọ lọ́kàn wípé káwọn ṣe last one yẹn lọ́dọ̀ ọkùnrin àtìyàwó rẹ̀ ni. Àṣẹ́bí tó máa gbàgbé ẹrù sí rèé. Abíọ́dún Àlàbí Òbe mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá president ẹgbẹ́ ọmọ Òbòkun Ìjẹ̀ṣà Washington and Baltimore district mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò. Ètò Ṣọ́wọ́yá náà ló ń lọ lọ́wọ́ láti Dayabola rédíò TV. Mo ní báwọn olè yí báyìí kán lùgbò rèé torí pé ìyàwó ti ní kọ́kọ́ òun máa gbọ̀n. Bí ìyàwó bá ṣe sá lọ tán ìyàwó ní ọkọ mi ẹjára yán balẹ̀ ọkọ gan ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀ torí ẹrù bá ní ẹ̀kọ́ wọn ní tọmọdé bá débi ẹrù bá torí pop action lọ́wọ́ àwọn olè torí bàtúkà torí gbogbo ẹ̀ lówó pé àwọn olè rèé wọ́n pa òun. Bí ìyàwó sọ pé ẹ wò ó gbọ́ ẹrù fẹ́ kó lẹ̀ yìí tiwa ni bọ́yẹ̀ kónú mọ́tò tán wa mọ́tò padà sábúlé wọn ni wọn wá rántí abúlé wọn o bóyá rigidi ni bóyá kíní ni wọn rántí abúlé wọn. Alhaji Sherif Alhaji Taiwo wọ́n ní baba ló ń ta you too much I love this story interesting ẹ wò ẹ má dà lóhùn oje. So báyìí yí padà báyìí yí padà bàbá lẹ́tọ́rà wọlé o bàbá lẹ́tọ́rà náà wọlé yìí. Mr. Saibu Olúwafẹ́mi Táíwò ẹ kú àbọ̀ sórí ètò wa ṣáàpì alẹ́ wa Ọpẹ́yẹmí Adétilóyè mọ́lẹ́yìn náà o ẹ kú àbọ̀ bó o ní ìyá proprietress gbogbo yìí mo kí àlólódì ẹnì kankan bọ́sẹ̀ wa mọ́tò padà rèé o àti gbogbo owó inú ẹ̀ àti everything ọ̀nà ọlẹ́pọ̀ ṣẹ́gun àbúrò òdòwú ọ̀nà ọlẹ́pọ̀ ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò bó o ní ṣìgó mania ẹ kú àbọ̀ sórí ètò bàbá ló ta yín náà rèé ẹ káàbọ̀. Oníbárakùnrin àti ìyàwó rẹ̀ bọ́yẹ̀ wa mọ́tò ìpadà sábúlé wọn nù bọ́yẹ̀ padà nù ní mọ́tò àti owó àti everything ló bá di tiwọn. Ṣeun Marcus mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa ẹ ń bá bóore ìṣẹ́wọ́ ó bóúnjẹ o ẹ ń bá dẹ̀ bóore ọ̀fẹ́ ó bá dúà ìdí tẹ́ bá wà yín náà ẹ bá nǹkan re tẹ́ ẹ bá lọ sí orí péjì wa padà wọ́n máa play ẹ̀ báàkì tàbí kẹ́ ẹ lọ pàdé wa lórí YouTube ẹ máa rí program wò láti bẹ̀rẹ̀ dé parí. Kí la bá bọ̀ mo ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà lóye pé obìnrin ló ran ọkùnrin lọ́wọ́ láti ṣoríire ọ̀pọ̀lọpọ̀ ẹgbà lóye pé obìnrin ló ran ọkùnrin lọ́wọ́ láti ní ìjákulẹ̀
alára pé ọ̀rọ̀ ajíṣàfẹ́ lọ́wọ́ o kálájíṣàfẹ́ ò lọ́mọ alára pé dání kí lè bá ṣẹlẹ̀ àwọn olè bá tiẹ̀ pa ni torí pé ẹ̀ tí ò bá lówó lọ́wọ́ olè á máa pa ni wá ní you don't have money kí ló ń ṣe ilé ayé ṣùgbọ́n kó dúpẹ́ lọ́wọ́ thank God pé òun mú alára pé dání kó sì bá alára pé dání gan-an gbogbo àwọn ọ̀fọ̀ tó yẹ kó pa kò lè pamọ́ ṣe ló bẹ̀rẹ̀ sí gbọ̀ngbé ewé ojú omi ọ̀pẹ̀lọpẹ̀ alára pé tó ní ọkọ mi máa gbọ̀n bẹ́ẹ̀ ló ṣe ń gbọ̀n tó ń pọrọrún bẹ́ẹ̀ ló ṣe ń gbọ̀n tó ń gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ló ṣe ń gbọ̀n tó fi yọ àwọn president orílẹ̀-èdè Nàìjíríà kúrò kí ló lè gbọ́ yìí sí wọ́n kàn lù bẹ́ẹ̀ ni who want to kú wọ́n ní ọ̀nà original jù nobody want to die kú ẹyin pé ìjẹ́nu ẹ ṣe wo gbogbo yìí mo kí kí la rí mú nù tàn yìí pé kí àwọn obìnrin wa kán máa ran ọkọ wọn lọ́wọ́ ẹ̀yin ọkọ náà tó yá fẹ́ ṣe nǹkan ẹ máa jẹ́ káwọn ìyàwó yín náà máa gbọ́ sí pa ẹ̀ kọ́lọ̀ wọn ràn wá lọ́wọ́ ni kọ́lọ̀ mọ̀jì àgbègbè iléegun ẹ wo nígbà wọn kékeré amazon nǹkan tó wá jẹ́ pé irọ́ ọmọ pa káwọn ogun ẹnu mi ọmọ rò ó kọ́ mọ̀ rò lẹ́ẹ̀mẹ́ta ẹ pé ọmọ pa nígbà wọn kékeré ẹ̀yin mẹ́rin ẹ ṣe irú kíní orí ẹ̀ rántí ẹni gbọ́dọ̀ kọ́ ọmọ pa òótọ́ ni ẹ wo ẹ̀gbọ́n bóyá dún ẹ lè ṣe wọ́n fi pé èdè Ìbàdàn mo fi ṣe tó tòní ẹ lè ṣe kò sí ìdá lè ṣe nù rẹ nù gbogbo mọ̀ṣọ̀n kò sí ìdá lè ṣe nù rẹ. ẹ kú àbọ̀ ṣọwọ́yà yìí náà ló ṣì ń lọ lọ́wọ́ o lókè lẹ́bàtìrì ẹ̀jẹ̀ bá kó bá gbóòsókè ń bọ̀. àbúrò kábíyé mo bá dùn olórí kí n bá sọ wípé àwọn kan wáyé wá ṣiṣẹ́ lódù kẹrẹkẹrẹ fọ́ọ̀mù wáyé wá gbowó lódù àwọn kan wáyé wá ṣiṣẹ́ wọ́n wáyé wá gbàdọ́là. àwọn kan wáyé wá ṣiṣẹ́. lórí ètò wa ètò yín Ṣówónyá náà láṣùwà o ẹ má yí kúrò mẹ́ẹ̀ orí tẹ́ bá wò ó bí ìṣẹ́jú mẹ́rin la ní sí lórí ètò orí ló ní ṣe ẹ̀wọ̀ orí bàbá yìí máa play ẹ̀ tán pé ìwú kórí wọ́n play ẹ̀ tán. Èdùmàrè fún mi ní mọ̀ nílò Èdùmàrè fún mi ní mọ̀ nílò Èdùmàrè fún mi ní mọ̀ nílò Èdùmàrè fún mi ní mọ̀ nílò. Orí lórí ṣe wọn ò mọ̀ mórí ni wọn ò mọ̀ mórí ni ẹ̀rù bá mi ṣe mọ́ òkú ni. Orí lórí ṣe
ló pa ìtumọ̀ àdóhùn máa jayé ẹ̀yin lẹ́mọ̀ dé òkò wí tó wọ́n mi bá lọ dé pẹ́ ọmọlúwàbí ni máa fi ṣe tó wọ́n mi bá lọ dé pẹ́ ọmọlúwàbí ni máa fi ṣe máa jẹun tó dára sí ìdùnnú àdúgbò àwòrán tó dára sọ̀rọ̀ máa jẹun tó dára sí ìdùnnú bàtà tó dára sẹ̀sẹ̀ mi lórí yorùbá tí mo lè ṣe máa jẹun tó dára sí ìdùnnú 1 2 3 4 5 6 7 8 láyọ̀ bí. lékè lẹ́bàáyì jẹ́ iṣẹ́ ẹlẹ̀ mo fẹ́ sí lékè lẹ́bàáyì sílẹ̀ mo fẹ́ yí náà sílẹ̀ mo fẹ́ play orin kan orin Ìbàdàn ni ẹ mọ̀ pé dé Ìbàdàn ni mo ṣètò lónìí mo play orin Ìbàdàn yìí kó ló di pé à ń lọ ká tó wá lọ jó ijó kábíyèsí ó rẹ̀. tó bá wà wù Facebook tó láwọn fẹ́ ṣọ́ọ̀tì ẹ̀ dáhùn kó play ẹ̀. bàbá wa pásọ Franklin Dáńgbégbìn ẹ kú àbọ̀ gbogbo ẹ̀ tẹ́ ti Ìbàdàn wá special song rèé. Níbàdànú tí a bá sọ pé ẹran wo la gbé yánu ẹran síkìn la gbé yánu lórí ètò yìí làwọn àdọ́pẹ́ tó wá tòní àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni ẹjọ́ ẹ̀ wá ijó kábíyèsí ló kù tàbẹ́rẹ́ ijó ẹ̀yìn àdéjọ́ kábíyèsí ọba tó pa wá mọ́ tó jájọ bẹ̀rẹ̀ ètò yìí àtẹ̀jẹ̀ṣẹ̀ ń wọlé ọpẹ́ náà tọ́ sí bàbá kábíyèsí let's go there. Kábíyèsí.
pa wá mọ́ ọba tó dé ìfún èmi ni alágbára ńlá òun la fẹ́ jíjó kábíyèsí fún tàbá fẹ́ jíjó kábíyèsí kẹ́nikẹ́ni bá ní ọmọjò Adéníyì Adélékè ẹ kú àbọ̀ sórí ètò mórí yín àti rádọ̀f náà nìyẹn ẹjẹ́ jọ lọ jíjó kábíyèsí ìfẹ́ nìkan ni wọ́n lọ rẹ̀ kí nìyẹn ṣé kò sí ìbílẹ̀ o ìbílẹ̀ o ìbílẹ̀ o kí nìyẹn ṣé kò sí ìkọ́sọ̀ olúwa blessing o ìbílẹ̀ lẹ́kì nílò kábíyèsí. ìbílẹ̀ kí nílò kábíyèsí. Èjìdí Ọlábí pé mo rí bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀kú àbọ̀ ẹ̀ ń bá bómi ìṣẹ́wó ti bóúnjẹ ẹ̀ ń bá bóri ọ̀fẹ́ ó ti bá dùà mo kì í yín ẹ̀kú àbọ̀ sórí ètò ijó kábíyèsí náà là ń jó ká tó wà lọ́lu agogo ayọ̀ sílé kálukú wa agogo ayọ̀ là ń lọ lù sílé kálukú wa báyìí ẹ jẹ́ kó bàbá wa Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ tó máa lu agogo ayọ̀ ọ̀hún Ayéfẹ́lẹ́ bá a dá sí ọ̀nà.